Ọ̀tọ̀ pè ní ẹ̀rí ọ̀rọ̀. Olórí ibú rẹ̀ ọwọ́ ti bọ̀. Àwa fún truck meeting. Meeting wọn nínú ilé bàtà gbé bọ̀. Olórí ibú rẹ̀ wọ́n bàbá rẹ̀ búsàrí gangan. Bàbá rẹ̀ ó ti fún lẹ́pẹ̀. Bàbá rẹ̀ ẹni lọ́dọ̀ ní Mẹ́kà. Olórí ibú rẹ̀ àbúrò rẹ̀ gẹ̀tọ́jọ́ ọmọ ìyá rẹ̀ ẹni lọ́nà lọ́sí olórí ibùkún ọwọ́ àǹbù. Allahu Allahu la ilaha illallah. Ya 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 Allahu Allah. Allah la ya Allah. Ya Allahu Allahu la ilaha illallah. 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 Ya Allah Allah. Allah la ya Allah. Ya Allah Allah la ilallah. Ya Allah Allah la ilallah. Ya Allah Allah la ilallah. Aki Ọlọ́run àfihàn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ má bínú pé mo fi zikiri wọlé. Mo ṣeré nínú mi ni. Mo fi ń dúpẹ́ oore Ọlọ́run Ọba. Mo sì fi ń kẹlẹ̀kùn sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba lórí tí mo fẹ́ sọ lórí láàárọ̀ pàtàkì jùlọ láti fi kẹlẹ̀kùn fún Ọlọ́run Ọba, láti fi ṣe àdúrà fún ọba wa Gandhi Afọlábí Ọláoyè Olúmọgẹ̀gẹ̀ kẹta. Ọlọ́run kò ní ṣì wọ́n darí. Ọlọ́run abẹ́ ẹni gbogbo tí ń jà àpapọ̀ oore tí èèyàn fi rí ààyè ṣe ìwọ ni kó wá bá wọn ṣe, síwájú wọn kó kẹ́yìn wọn, sọ wọ́n sáàrin, kó wà lọ́tún kó wà lósì wọn, má jẹ́ kí wọ́n ṣì darí. Gbogbo èròǹgbà àwọn lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ kọ́lọ́mbà kó bá wa ṣe wọ́n. Ní àpapọ̀ àwọn olóríire tí wọ́n fẹ́ dáadáa fún ìlú, à ń fi àsìkò yìí kí wọn wípé wọ́n kú ọdún, wọ́n kú ìyèdún, ẹ̀mí ó ṣe púpọ̀ rẹ̀ láyé. À ń tún fi àsìkò yìí kí wọn, à ń sì fi ẹ̀mí ìmoore hàn, à ń fi dúpẹ́ fún wọn lórí àwọn ìgbésẹ̀ tí wọ́n bá wa gbé ní ìlú látàrí pé kí àlàáfíà kó lè bá jọba ní ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀. Ọlọ́run Ọba, èyí tí wọ́n ń ṣe yìí ó fẹ́ dàbí ẹni wípé bóyá wọ́n fi wá àlàáfíà fún ara wọn ni, ṣùgbọ́n àlàáfíà gbogbo wa náà wọ́n fi wá. Kọ́lọ́run Ọba kó má jẹ́ kí àlàáfíà náà nígbà tó bá délẹ̀ tán kó má di fíafíà mọ́ wa lọ́wọ́. Mo kọ́ àwọn èdè, mo sì tún kọ́ àwọn ọ̀rọ̀ lẹ́nu bàbá wa ní ọjọ́ Jímọ̀ tó kọjá. Àwọn èdè àtàwọn ọ̀rọ̀ tí mo kọ́ ó tún mú mi dá gbogbo ọ̀rọ̀ ń tà ń fà nílùú Ògbómọ̀ṣọ́, ó tún mú mi dá padà sọ́dọ̀ Ọlọ́run. Mo wá ń gbìmọ̀ lọ́kàn ara mi, mo ń pètè lọ́kàn ara mi wípé mo fẹ́ gbààwẹ̀ ọ̀rọ̀ sísọ.
pé mi ò fẹ́ sọ nǹkan kan lásìkò yìí fúngbà díẹ̀ torí pé bàbá sọ ọ̀rọ̀ kan jáde a ò tí ì débi tá à ń lọ o a kàn dédé dé bus stop ni a wá ń sọ àwọn tá a fẹ́ sọ kalẹ̀ wọ́n wá ń gbé àwọn tó bá tún fẹ́ wọlé lọ sí ibi tá à ń lọ ọlọ́run bá kó jẹ́ kí wọ́n sọ wá dé èbúté ògo tá a fi lè yin ọlọ́run bá jálẹ̀ à ń ti ń dúpẹ́ orí ọlọ́run bá a sì ti ń rí àlàáfíà lára wa lórí àwọn ìgbésẹ̀ tó ń gbé ọlọ́run bá yóò wá jẹ́ kí àlàáfíà náà yóò jẹ́ kó bá gbogbo wa kalẹ̀ ọlọ́run fi àlàáfíà gbọ́ ìlú Ògbómọ̀ṣọ́ kọjá bá ṣe gbà lérò mo fi ọlọ́run bá àti ọ̀rọ̀ rẹ̀ Al-Qur'ani mo fi búra fún gbogbo àgbáyé pátápátá mi ò ní lọ́kàn pé mo fẹ́ sọ ọ̀rọ̀ fún àwọn ìgbà díẹ̀ mo fẹ́ gba àwẹ̀ ọ̀rọ̀ sísọ ṣùgbọ́n yìí bàbá wa lè mọ́ sọ ẹni bí ẹ̀jẹ̀ ọba tí bí iná ọba tí tán lásọ ẹ̀jẹ̀ ò lè tán lè kan náà ìgbìyàn tẹni bá ti ṣe ń pa kan bẹ́ẹ̀ lọ̀kan ń rú mo kìlọ̀ tó mo sì pariwo dáadáa wípé in tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ kìí ṣe páwọn ọmọ Ògbómọ̀ṣọ́ gan fúnra ara wọn ni wọ́n ṣe tán ṣe ń fà àwọn tán ń jẹ àǹfààní tán tàbí tán tún fọkàn sí àwọn àǹfààní tó ń tún máa jẹ látàrí tí aburú bá ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n wà láàfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ wò àwọn táàmù pè ní pòfẹ́sọ̀ oríṣi méjì ló wà ní Nàìjíríà báyìí ló wà nílẹ̀ Yorùbá ní ìsìn àwọn kan máa pè wọ́n ní pòfẹ́sọ̀ a sì máa pè àwọn kan ní kòfẹ́sọ̀ ṣùgbọ́n nígbà tó bá fẹ́ ọkọ̀ nínú ọlá Ọlọ́run ọba Ọlọ́run padà sọ kalẹ̀ ni tó bá lóun ọ̀fẹ́ sọ ẹni tẹ́ jẹ́ pòfẹ́sọ̀ àwọn ọlọ́gbọ́n olóye tẹ́ ń bá wa bá ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lọ a dúpẹ́ fún yín àtúbọ̀tán yín Ọlọ́run bá yóò jẹ́ kó da àwọn ọmọ yín ẹ́ jèrè wọn àwọn ọmọ yín nù sì jèrè yín retirement office yín ni àwọn ọmọ yín by the time tẹ́ bá ṣe tẹ́ bá fẹ́ máa gbowó pension yín lọ́wọ́ wọn pension yín ò ní há bí tìjọba. mo fẹ́ bẹ̀ gbogbo wa pé gbogbo ẹ̀yin tẹ́ ń dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ bàbá pòfẹ́sọ̀ kan sọ ọ̀rọ̀ kan wípé Ògbómọ̀ṣọ́ bàjẹ́ ó sì dàrú ṣùgbọ́n àwọn agbọ̀ràndùn látòde ni wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe láti pé kí ìlú Ògbómọ̀ṣọ́ kò lè bá bàjẹ́ àtúndí àwọn tó pè wá tó sọ fún wa pé ogun ọjà àjàkókò lu Ògbómọ̀ṣọ́ orí tán ń wí yìí gbogbo ogun ọjà Ìbàdàn ogun ọjà kí ló ń kìí ṣe nǹkan míì ní òfin jẹ́ kí ogun orílẹ̀ Yorùbá kó lọ Ògbómọ̀ṣọ́ ni ò jẹ́ kí ogun kórílẹ̀ Yorùbá kó lọ àwọn bàbá tán fi ọ̀rọ̀ náà ránṣẹ́ sí mi Ọlọ́run bá yọ̀ wọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yóò ṣe dáadáa fún yín bó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ ọmọ Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n wọ́n sọ tí ń jó òdodo ọ̀rọ̀ oríṣiríṣi ọ̀sọ̀ láti fi tiwa gbọ́. ibi tí mo ń lọ gangan tó mú mi dẹni tó tún wá padà wá láti pé mo fẹ́ sọ̀rọ̀ mo sì sọ pé mo fẹ́ sinmi ìní ọ̀rọ̀ Murik Professor Akintola Ọlọ́run yóò jẹ́ kó jẹ́ pé kẹ́ ẹ wà láàrin àwọn tá a mọ̀ pé ní pòfẹ́sọ̀ kọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ kọ́ mọ̀ sọ yín di kòfẹ́sọ̀ tó bá wá lóhùn ọ̀fẹ́ sọ Ọlọ́run gan fúnra rẹ̀ ó wàá sọ kalẹ̀ yóò wá yẹ̀yẹ́ rẹ̀. àwọn ibìkan bẹ tó yẹ pé tá a bá fẹ́ mọ̀ sọ̀rọ̀ ta lè mọ̀ sọ̀kọ̀ ọ̀rọ̀ pé lágbájá báyìí ta lè mọ̀ twist ọ̀rọ̀ pé lágbájá sọ báyìí làkàṣègbè sọ̀bà bọ̀dọ̀ ọ̀rọ̀ tá a bá rí pé nìkan bá sọ tó bá yẹ kó bá wà confam tó fìdí múlẹ̀ ẹni tó sọ ọ̀rọ̀ á sọ orúkọ rẹ̀ jáde fún gbogbo ayé kí wọ́n sọ pé àtàmọ̀tàmọ̀ là ń ṣe a sì ní evidence lórí rẹ̀ lójú káwọn náà ká ṣe fídíò lórí rẹ̀.
Professor Akintola disappoint me, disappoint àwọn èèyàn, sì disappoint ara yín, àwọn olólùfẹ́ yẹn disappoint wọn. Tó bá jẹ́ pé nǹkan tán ń pè ní human rights activist ni, ṣé ti rí fídíò tí mo kọ́kọ́ send yẹn? Ṣé ti rí fídíò yẹn? Fídíò tí wọ́n fi gbé mi lórí ìrìn àjò yìí ni. Ṣé rí àwọn ọlọ́pàá níbi tó gbé ti gbé mi? Tí wọ́n wá tìgbọ́n náà fi wá arrest mi. Tí àwọn tán ń gbé mi sọ̀rọ̀ tí wọ́n sì ń fọwọ́ ọwọ́ yá mi lẹ́nu báyìí tán ń gbá mi ní ẹnu. Níbi tán ti ń fọwọ́ gbá mi lẹ́nu lè má hàn ní fídíò níbi wọ́n ti kọ́ tiẹ̀. Tí ara àwọn tó wá arrest mi sì ń fọwọ́ gbá mi ní ẹ̀yìn báyìí pé lọ́ba níkà ọwọ́ ti bà ọ́. Ẹ máa gbọ́ mo ti gbé lọ́ba níkà ọwọ́ ti tẹ̀ ẹ́. Lórí pa sòdodo. Ṣé ẹ rí fídíò yẹn abẹ́ rí fídíò yẹn? Tí ẹ ò bá rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ kẹ́ tún fídíò yẹn rí ni ló jẹ́ kí n post fídíò yẹn kẹ́ tó máa gbọ́ ọ̀rọ̀ tí mo ń sọ yìí. Lórí ọ̀rọ̀ ẹ̀sìn níbo lẹ wà láti dúró fún mi as a human rights activist. Wípé báwo lẹ fi lè humiliate mùsùlùmí báyìí? Lórí kíni? Kẹ́ẹ̀tẹ̀ wá béèrè pé ṣé nítòótọ́ ni wọ́n ká mi mọ́lé ọtí pé mo mu ọtí? Kẹ́ wá yẹ̀yìn padà pé mùsùlùmí lélẹ́yìí kí ló tó fi lè lọ rèé mọ́ mutí? Kẹ́ wá yẹ̀yìn padà pé ẹ̀ṣẹ̀ níta lè dúró tì. Kó tó di pé wọ́n gbé mi o lẹ́yìn ìgbà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wọ́ọ̀nù yín lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ni o. Tí èmi gangan fúnra ara mi sì pè yín. Ó wà nínú fídíò wà recorded ó sì wà lórí YouTube. Tí ẹ sọ wípé ẹ̀yin gan ẹ ti béèrè lópin ìgbà tó ẹ pẹ́ ni tá à ń sọ̀rọ̀ ọba ẹ̀ tí ẹ bá ti sọmọ ìlú pàápàá dé pé ọmọ inú ilé ẹ ò ní dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mọ́. Ẹ ti dá wa dá. That is what is called a professor. Nígbà tẹ́ fi sọ tẹ́ ẹ sọ nígbà náà ẹ ò ṣèwádìí o. Wọ́n sọ fún yín ẹ gbọ́ ẹ gbà nítorí pé àwọn eléyìí ò ní láárí wọ́n ní lọ́wọ́. Ilẹ̀ ti fi jump to conclusion lẹ ti kọlù wá l'Ógbómọ̀ṣọ́. Àwa dàbí ìlú tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ kọ́ wọn lẹ́sìn. Àwa fi ọgbọ́n wa pamọ́. Àwa ń pè yín lọ́tùn lósì ìpọ́rọ̀ yóò rí báyìí. Ẹ wá withdraw statement ẹ ní ẹ ò ṣe bẹ́ẹ̀ ẹ ò dá sí mọ́. Along the line kí ló tó trigger yín? Láì ṣèwádìí ẹ tó padà já sínú ọ̀rọ̀. A sì wọ́ọ̀nù yín nígbà náà. The last one tẹ́ ṣe yìí a fẹ́ sọ fún yín ní Professor Akintola ti Murik a fẹ́ sọ fún yín pé tí orí bá fọ́ ẹnìkan ní Ògbómọ̀ṣọ́ you will be held responsible. Torí pé ẹ̀ ń gbìnà ogun ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ ogun ní ọ̀rọ̀ ọ̀tẹ̀ ni tó lè fa wàhálà ní gbogbo àgbáyé kìí ṣe pé l'Ógbómọ̀ṣọ́ nìkan. Láìsí wádìí nǹkan tí ń lọ. Kí ló mú ilé rẹ̀ máa sọ nǹkan tẹ́ ń sọ? Kí ló mú ilé láti máa tẹ̀ nǹkan tẹ́ sẹ́yìn gbọ́ nǹkan tí kábíyèsí sọ? Is it not a slap on the face of the Muslims? Láti pé bàbá wa kábíyèsí fi ń sọ wípé ẹ̀yin mùsùlùmí mo mọ̀ pé orí ibi tẹ́ ń pè ní mumbar ọ̀rọ̀ Ọlọ́run lọ ẹ̀kọ́ máa jáde ń bẹ̀ kìí sọ̀rọ̀ èébú kìí sọ̀rọ̀ àfàṣà kìí sọ̀rọ̀ pé kẹ́ ẹ máa condemn kẹ́ ẹ máa bú ọba. Ṣé prof ẹ fẹ́ sọ pé ẹ ò ríbi tí Yunusa ti ń bú ọba Ògbómọ̀ṣọ́ àbẹ́ ẹ fẹ́ sọ pé ẹ ò ríbi tó ti ń bú gbogbo wa? Ojú yín ò rí gbogbo yẹn o but etí yín gbọ́gbọ́kúgbọ́ láti wá máa gbìlẹ̀ ogun kẹ́ ẹ máa sọ ọ̀rọ̀ tó lè dá ogun lẹ̀ fún wa. Ṣé are we so daft to the extent wípé dájú wa máa wò wá pé gbogbo wa bá ṣe wà ẹ̀ la wá gọ̀ ẹ̀yin lẹ́ mọ̀ ẹ̀sìn ẹ̀yin lẹ́ mọ̀ right ẹ̀yin ni human rights lórí Islam. Wọ́n ti mọ́sálásí yìí níṣà for 5 years ẹ ò rí nǹkan kan ṣe sí. Kí inú kọ gbọ́jọ́ kú inú ọkọ̀ sára mọ́sálásí kí inú kọ gbọ́jọ́ kú rẹ̀ kí inú kọ gbọ́jọ́ kú rẹ̀ ẹ ò lè lọ bẹ́ẹ̀ fẹ́ gbọ́jọ́ kú. Labib
bí ọ̀tẹ̀ ṣe nǹkan mí ìmọ̀ láyé lójú mi ní ti dáadáa eléyìí tó ṣe nǹkan dáadáa ní tí mi ò lè ever gbàgbé rẹ̀ fún ó liberate àwọn mùsùlùmí wọ́n gba mọ́sálásí yẹn padà wọ́n kírun níbẹ̀ ẹ ò mọ̀ lúlọ́gbọ̀ ẹrun ipòkùṣẹ́ látijọ́ tó rò Ògbómọ̀ṣọ́ ti ń ṣẹlẹ̀ ṣe fẹ́ sọ pé ẹ̀gbọ́n human rights wo lẹ́ ń bá kiri ẹ̀tànjẹ́ wo lẹ́ ń ṣe fáyé ẹ̀ ń kẹ́ yẹ̀yẹ̀ ara yín kálẹ̀ káàkiri ẹ sọ fún wa nísìn ẹgbẹ́ project yín jáde fún wa nísìn ní Murik ẹgbẹ́ project jáde pé nǹkan báyìí náà fi yan mùsùlùmí jẹ ẹ wá jáde ẹ wá lọ sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ wá succeed nínú rẹ̀ ẹ wá gbé jáde wá fún wa ẹlẹ́njà fún ìsìlámù náà ni mùsùlùmí náà gbọ́dọ̀ wá bẹ ẹnìkan kọ́mọ́dà aláàmù mùsùlùmí muslim a president mùsùlùmí vice president ẹ má dààmú àwa mùsùlùmí àsìkò wa ló tó ẹnìkan gbọ́dọ̀ ṣe nígbà tí ìyá wa ń jẹ mùsùlùmí ní ìṣiṣẹ́ jáde láti pẹ́ fẹ́ fight fún right àwọn mùsùlùmí ní ìsìn pé bí ń pa wá. àbíṣe ẹ advocate fún muslim ticket tẹ́ ẹ sọ pé rights wa ni kí lè fi tójú bọ̀ nǹkan tí ó kàn yín sí tẹ́ ń gbé mú bọ̀ nǹkan tẹ́ ẹ mọ̀ sọ nǹkan ẹ̀dẹ̀ ní ẹ̀ní ní ìtumọ̀ lórí rẹ̀ ẹ ò ní ìmọ̀ lórí ẹ wàá sọ̀rọ̀ ẹ fi máa fẹ́ fi dóògùn kalẹ̀ fún wa nínú ìlú lójó tẹ́ ti sọ̀rọ̀ àkọ́kọ́ yẹn bá ti ṣe pè yín lórí fóònù náà lẹ́tí ń dìnnà àwọn tó kọ́kọ́ pè yín Ògbómọ̀ṣọ́ jìnnà tó bá ní tẹ́ẹ̀fì lè wá s'Ògbómọ̀ṣọ́ láti wá bá each and every one of us gbogbo ẹni tó bá wá s'Ògbómọ̀ṣọ́ tó bá ti fẹ́ sọ̀rọ̀ lórí Ògbómọ̀ṣọ́ ẹgbẹ́ Kùránì báyìí kẹfì búra èmi sọ fún pé wàláhì tàláhì sùnmọ́ bí láhì lẹ́sí láhì ìlàhà wàláhì tàláhì sùnmọ́ bí láhì lẹ́sí láhì wàláhì tàláhì sùnmọ́ bí láhì lẹ́sí láhì ìlàhà wà lórí òdodo ni mo wà lórí ọ̀rọ̀ tí mo sọ yìí mi ò yẹ́yìn padà kì í ṣe pé mo ń ṣe torí ẹnìkankan ò sì sponsor mi lórí ìrìn tí mo rìn yìí tí wọ́n bá sponsor ẹ̀yìn náà jáde kẹ́ búra pé kì í ṣe pé wọ́n sponsor yín láti pé kẹ́ mọ̀ sọ kẹ́tẹ́ ń sọ gbogbo bí tí wọ́n ń kó ẹjọ́ lọ ètò pé wọ́n á búra wípé àwọn ọ̀gbà nǹkan lọ́wọ́ wọn ò ṣe nǹkan láti pé kí lẹ́ ń gbà nǹkan fún láti fẹ́ dàlú wa rú kí ló dé ẹ lọ́ọ́ lè dáko náà ẹ lọ́ọ́ lè wọ́nà kan lọ́ọ́ lè dáko káàkiri kẹjẹ́ kí láìsí ọ̀pọ̀ ń lò ètò kágbàdo ọkọ̀ ń lù ṣé ibi kan ti dá fìtínà lẹ́yìn ti fẹ́ máa jẹ ni ibi kan ti dógún lẹ́yìn ti fẹ́ máa jẹ ni ìjókòó àlàáfíà wo lẹ wá fún wa báyìí gbogbo bẹ́ẹ̀ ṣe gba professor tó professor yìí tẹ́ bá rẹ̀ fẹ́ gbà títí yóò tó ti professor àwọn bàbá tó wà ní náìbí bàbá náìbí tó wà lábẹ́ tó wà ní Ìbàdàn tí yóò tó ti sí wọn is right here in Ògbómọ̀ṣọ́ ń wá s'Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe ní ṣe pé káwọn tó tọrùn bọ́ ẹ jẹ́ ká gba fact ẹ jẹ́ ká wá wo bí tá a fẹ́ rọ́ọ̀lù ìgbà tẹ́lẹ̀ tó wà lẹ́yìn wọ́n yẹ́yìn padà lọ sí nípa ọ̀rọ̀ yìí ṣe nǹkan tẹ́yàn sọ pé yẹn ọkùnrin bọ̀ àwọn akéwù gba góòlù pẹ̀lú àwọn tíìmù wọn wá sí Ògbómọ̀ṣọ́ wọ́n rí bó ti ṣe rí wọ́n sì fẹ́ pẹ̀tù sí kìíní wọ́n sì mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n sì sọ fún Aláàní sì tún sọ wọn pé òun gan fúnra ara òun ti fẹ́ lọ tí kì í bá ṣe pé àwọn kan tẹ́ dá àwọn dúró tán sọ pé kó wọn mọ̀ lọ ṣe ti wádìí lọ́dọ̀ gbogbo wọn kí ló dé tẹ́ fẹ́ máa jẹ níbi ìbàjẹ́ báyìí náà ẹ fẹ́ máa jẹ níbi kí n kò ti dàrú wàláhì Ògbómọ̀ṣọ́ ní dàrú pẹ̀lú ògo Ọlọ́run ọba gbogbo ẹni tó bá wà burú fún Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ògo Ọlọ́run sọ àbúrú rẹ lórí Ọlọ́run bọ́lá gbogbo ọ̀rọ̀ ètò wà ní Al-Qur'ani yìí wàláhì tàlá yóò sọ mi lórí gbogbo ẹni tó bá sọ aburú nípò Ògbómọ̀ṣọ́ ẹ bú mi o kọ̀kan mi iṣẹ́ ọwọ́ mi gan lè mọ̀ dá níwájú Ọlọ́run ọba ẹ máa fi títí ẹ máa bá mi fi clean ẹ̀ṣẹ̀ ti tèmi níbi èébú níbi ìsọkúsọ mi ò ní pé kọ́lọ̀ da yín lákẹ́ Ọlọ́run máa fún yín sọ torí pé àwọn ẹ̀ṣẹ̀ tẹ́mi náà ni mò ń wá tí mò ń wọ́n fún bá mi erase ẹ máa bú mi kí wọ́n bá fi yín ní fún yín lésì wọ́n bá fún yín lésì ọ̀dà bẹ́ẹ̀ ni pé bóyá ń ka mi lára kò ká mi lára ibi tí mò ń lọ lèmi ń wò mí owó títí yín ariwo ọjà ní gbogbo ti yín àwọn ọmọ tán wówó oúnjẹ ni tí wọ́n fi live mo sọ kíní kan sínú either second to the last video tí mo ṣe. It is never a headline news. It is never a breaking news to see a dog barking. But it will go into Guinness Book of Record when you see a man barking like a dog. Ìṣesí ìtẹ́ ṣe ó yà mí lẹ́nu Professor Akintola.
á sì nífẹ̀ẹ́ yín àwọn tẹ́ ẹ jọ kàwé pẹ̀lú wọn tẹ́ ẹ jọ kéwú pẹ̀lú wọn wọ́n ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ yín sì ń yà wọ́n lẹ́nu àwọn tó mọ̀ yín délédélé wọ́n ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń respect family yín tí wọ́n sì mọ̀ pé àwọn family yín ò kì í ṣe bẹ́ẹ̀ tí ṣe ń ṣe yìí ẹ fẹ́ ya social media human rights ni láti ẹni tí ṣe human rights yín kálẹ̀ káàkiri ọmọ mùsùlùmí wo lẹ ti rí tí wọ́n ti convict ẹ̀ wrongly tẹ́ ti lọ sí prison yard tẹ́ ti lọ rẹ̀ ṣiṣẹ́ lé lórí tẹ́ mú jáde ẹ gbé fọ́tò wọn jáde èmi ò gbé àwọn tẹ́mi mú jáde màá gbé fún mo ti gbé jáde sórí Facebook ayé ti rí àwọn tí wọ́n gbé mi ò lówó mi ò mú I'm doing it on my own ìwọ̀nba tó lọ́n fún mi lágbára náà ni mò ń ná tí mo dúró tí wọ́n tí mo ti lọ rẹ̀ yọ àwọn ọmọ mùsùlùmí kò ní àhámọ́ tí mi ò mọ̀ ìyá tí mi ò mọ̀ bàbá wọn tí kò sí nǹkan kan tó pè mí pẹ̀lú wọn pọ̀ rí di sí gbogbo àwọn tí mo ti mọ yọ kúrò ní prison yà tí wọn tí mo mọ dúró tí wọn pẹ̀lú àwọn lọ́ọ̀yà mi ò tí ì fijọ́ kan gba nọ́mbà wọn pé ibo ni wọ́n wà rí tómi bá pè mí tí máa ń dúpẹ́ mi ò tiẹ̀ mọ̀ pé mi tiẹ̀ mọ̀ pé ó tiẹ̀ ní nọ́mbà mi lọ́wọ́ wàláhì mo fi Al-Qur'ani tó wà lọ mi mo fi búra fún yín nínú mọ́sálásí ni mo wà ẹ̀yin kó wọn jáde kẹ́ sọ pé àwọn tẹ̀ gbálẹ̀ ni àfi kẹ́ ẹ mọ dógun lẹ̀ kẹ́ ẹ mọ kó wa sí títì pé wọ́n fẹ́ yan mùsùlùmí jẹ o èmi ti tẹ̀lé yín rí as an activist mo ti tẹ̀lé yín rí ẹnì ṣó wa ò ní gbà o wọ́n fẹ́ rẹwà jẹ lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ ṣe kíní kan lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ recognize àwọn muslim ta tẹ̀lé yín àṣẹ gbogbo ẹ̀ṣẹ̀ tí àṣẹ ń ṣe torí tara yín ni tẹ́ ẹ̀ bá ṣe torí tara yín kí ni benefit tí mùsùlùmí padà rí lẹ́kọ̀ọ́ àwọn ìjà tẹ́lẹ̀ ẹ lọ rèé jà òun gan náà kí ni soft landing wo ló ní fún mùsùlùmí níbẹ̀ tẹ́ bá ti wá rí ẹ wá bọ́ sí social media ẹ wá mọ blast àwọn èèyàn mọ gbẹ́ ẹ wá mọ threaten àwọn èèyàn bẹ́ẹ̀ níbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ mọ threaten àwọn èèyàn bẹ́ẹ̀ ni pé kò sí tẹ̀lé ṣe àwa gan lè mì yín èmi gan lè mì yín ẹgbẹ́ ọ̀rọ̀ múrí kẹgbẹ́ kó kọ́mọ̀dé ti group ẹgbẹ́ kó ẹ fèsì mi báyìí kí mi pẹ̀lú kájọ fèsì ara wa kẹ́ẹ̀dúró pé nítòótọ́ you are a human rights activist lórí Islam kájọ dúró kẹ́wàá sọ fún mi pé nǹkan tẹ́ ṣe lórí Islam ni kémi ọmọ sọ tèmi náà bá ṣe ẹgbẹ́ ìtẹ̀ṣe nípamọ́ ẹgbẹ́ jáde ní gbangba èmi ò gbé ìtẹ̀mí náà ṣe nípamọ́ màá gbé jáde ní gbangba táṣìjọ́ mọ ní ẹlẹ́rìí lé lórí what's all this kí ló kẹ́yìn pẹ̀lú wọn fi ìmáàmù jẹ́ wọn fi ìmáàmù jẹ́ l'Ógbómọ̀ṣọ́ kíni what is your headache about it what is your headache about it kí ló dá ìlàmù lórí ẹ̀ my own headache yes ìlú bàbá mi ni we should do it right. What about you? The foul play tí ń ṣẹlẹ̀ nínú ìlú I don't want it to happen. Ìlú bàbá mi ni ẹ pé kí lọ́kàn mi ok àwọn tó ń sponsor kan kó owó jáde ní ìsìn tí wọ́n ń ná owó lórí pé tí ìlú Ògbómọ̀ṣọ́ bá dàrú kó dàrú ẹbí wọn léèrè kí lẹ̀ tọ́ tí wọ́n ní lórí ẹ̀ kí ni títí wọn lórí ẹ̀ tẹ́mi ṣe nǹkan tí wọ́n ṣe ẹ má bà Islam lórí dúró ẹ má bà Islam ojú jẹ́ ẹ má bà Islam lójú jẹ́ wọ́n rí àwọn mùsùlùmí wọ́n lọ rí àwọn mùsùlùmí tí ń gbórí èèyàn wọ́n rí àwọn tí ń gé ọyàn obìnrin wọ́n rí àwọn tí ń gé ẹ̀pọ̀ ọkùnrin wọ́n rí àwọn tí ń gé tí ọmọ ni wọ́n ń gbá àwọn tó ń gbọ́ tó ń gbé wọn hàn tó ń fi hàn gbogbo ayé tó ń wò kí lẹ ṣe sí i ẹ ṣe dìde kẹ́ẹ̀kẹ́ pọ́n kẹ̀kẹ́ jáde pé sẹ́rí léyìí ó borúkọ mùsùlùmí jẹ́ ní gbogbo bí tó máa ń lọ máa sìn lọ tó fi lọ ẹ̀wọ̀n ó lè pera rẹ̀ mùsùlùmí nítòótọ́ o ìtẹ́sẹ̀ ẹ̀jẹ̀ kájọ wádìí tó bá wrong ẹ̀jẹ̀ kájọ dúró ti pé káfíà jẹ́ ẹni tí Islam wí nìyí that is a human rights activist. ẹ wá ń gọ lẹ́yìn abẹ́rẹ́ kálẹ̀ káàkiri àwọn èèyàn yìí ṣàṣemọ́ṣe wọ́n ń ṣe nǹkan tí ọ̀dà ẹ ò wá lè jáde kẹ́ pé nítòótọ́ my God ọ̀rẹ́ mi kan ń bẹ nínú àwọn táwọn ṣe struggle káàkiri nígboro Ògbómọ̀ṣọ́ ọmọ rẹ̀ ṣàṣemọ́ṣe wọ́n gbé ọmọ yẹn lọ sí police station ìgbà tí wọ́n dé police station ní area command office l'Ógbómọ̀ṣọ́ níbí nọ́mbà nìkan lọ pé bàbá ọmọ yìí wá nígbà tí wọ́n pè bàbá ọmọ yìí wá wọ́n ní ọmọ rẹ̀ fi phone number kan ó fi pe àwọn ẹnìkan tó fi halẹ̀ mọ́ wọn tó fi ṣe nǹkan kan tó nǹkan kan bla 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 nọ́mbà ní wọ́n ní sọ́mọ òun náà wọ́n ní òun dà wọ́n gbé jáde nínú cell phone number òun dà wọ́n bá ní ó ní ẹ pè nọ́mbà jáde kí n rí nọ́mbà pè nọ́mbà jáde bàbá ní ọmọ mi ló ní nọ́mbà yìí torí ó ti fi nọ́mbà yìí pè mí nígbà lọ́pọ̀lọpọ̀ ọgbà òun ló ní nọ́mbà yìí bóyá máa fi sí tí máa yọ ni
òun ló ní nọ́mbà ẹ̀ lójú ọmọ rẹ̀ ló ti sọ òun ló bí àtọ̀ díẹ̀ ní kì í sí pé wọ́n ní kọ̀ọ̀kẹ́ sí pé wọ́n alágbàtọ́kọ ni àwọn ọlọ́pàá wá wò sùn wọ́n ní fún nǹkan tí bàbá yìí ṣe yìí àwọn tó ní ẹjọ́ tán bá ti dé àwọn bẹ̀ wọ́n láti pé kán dàgbò kán dé káwọn fọwọ́ wọnú ká fọwọ́ lé jẹ́ torí bàbá yìí jẹ́ olódodo èèyàn ọmọ ọlọ́kàn fẹ́ bà ìdílé lórúkọ jẹ́ bí wọ́n ṣe parí kéèsì ní police station ni wọ́n ní wọ́n mú olè l'Ógbómọ̀ṣọ́ wọ́n sì ká mọ́ lọ́wọ́ òun náà sì jìnnà pé ó lè kọ́ lòun ẹ̀yin wá jókòó ẹ̀yin wá sọ fún mi pé ẹni tó tọ́ olè ni wọ́n gbéyàn ní fóònù ẹni tó gbé fóònù rẹ̀ wá sọ pé ẹni tó gbé fóònù pé lọ́ọ́ ṣe sùúrù ẹni tó gbé fóònù yóò mọ fóònù lójú wọ lọ jẹ́ kó wọn mọ̀ lò. ọba àlú tọ́lọ́run wá yàn fún wa nílùú Ògbómọ̀ṣọ́ wá sọ pé tọ́ òun o láàfin òun o ẹni tí wọ́n ti yàn kó òun tó dé sọ pé ìlú kọ́ ló yàn òun ààfin kọ́ ni wọ́n ti yan òun so nídìí èyí ní ààfin òun nídìí ìmáàmù tó yẹ pé tán bá ti pe mùsùlùmí sí nǹkan kò ní í sínú pẹ́lòmíì ní ọlọ́rin mọ́ ṣe tó yẹ pé ráìtì àwa mùsùlùmí yóò fi máa sọnù ní state tí ọmọ represent interest wa ní Ògbómọ̀ṣọ́ àti láàfin wọ́n wá wérú èèyàn bẹ́ẹ̀ ní ráwàní ẹ̀yin wá ń sọ pé wọ́n fẹ́ pọ́kẹ́tì àwọn mùsùlùmí sábẹ́nu ló jẹ́ kí n bi í léèrè pé ṣé John ni wọ́n wé ráwàní ni àbí Paul àbí Michael àbí Johnson. Professor Akintola ẹ̀mú ń bi í léèrè ni o ṣé Paul Johnson Matthew àbí Joseph inú wọn wé ráwàní ẹ jẹ́ kí conscience kọ́ máa sọ fún yín pé ṣé nǹkan tẹ̀ ṣe so right. It's better for you to go on air ẹ lọ debunk ẹ ìgbẹ́ nǹkan tẹ̀ ṣe wọ́n sọ fún yín ní ẹ̀ ò gbọ́ you are innocent about the whole thing and you are sorry tẹ bá sì lé ẹgbà àjẹbí mọ́ gbà ogun ní kó jàlú láyéláyé iyì kan tẹ́ẹ̀nì lọ́dọ̀ orí èmi yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò ní sí fún yín mọ́ àfi kẹ́ ẹ ṣèwádìí kẹ́ ẹ debunk nǹkan tẹ́ sọ. Adégún asọ̀rọ̀ náà ọ̀rọ̀ tádégún aṣọ tó bá gbé north ló ti sọ wọ́n ti lẹ́ lóko pa ṣùgbọ́n torí sùúrù àti àgbọ́yé àti nǹkan tó wà láàrin àwa Yorùbá àti mùsùlùmí nígbà tí Adégún àtọ́sùn ọ̀rọ̀ yòó tán Adégún abọ́ sí ọwọ́ gbogbo ayé ó múra wà ní rẹ̀ ó gbé sẹ́gbẹ̀ẹ́ kan ó gbé gbogbo gbé ó jáde ní gbùgbùrùtù lẹ́yìn ara rẹ̀ ó dẹ̀ sọ fún gbogbo ayé pé òun ṣe mistake lórí nǹkan tó ṣe ẹ̀fọ́ríjì òun tẹ́ ẹ̀ bá understand bó ti sọ kò míì ní bó bẹ́ẹ̀ ti ṣe pé kọ́ ló ṣe rí torí náà òun tọrọ àforíjì mọ́ wà lẹ́ni tó lọ sórí péjì rẹ̀ tí mo ṣe àdúrà fún mo dẹ̀ appreciate ẹ̀ torí pé kí ni kò fẹ́ wà láàrin àwọn mùsùlùmí. ẹ wà ń bẹ ẹlẹ́yìn human rights activist muslim human rights activist ẹlẹ́yìn wà ń bẹ àwọn mùsùlùmí ń gbéra wọn lọ sí kóòtù mùsùlùmí sí mùsùlùmí lórí blogger wọn ń blog ara wọn ń búyà láyà bàbá ńlá bá wọn ṣe gbogbo ẹ̀ wọ́n ń ṣe ẹ ò rí nǹkan kan ṣe sí i. You did nothing, absolutely nothing, you didn't do anything about it. Àwọn Adégún àwọn malam àwọn nǹkan wọn jọ ń fi ọlọ́pàá fi jọ ń tẹ̀ lára wọn kí wọ́n wá dàbí ìgbà tó yẹ pé gbá bọ́ọ̀lù sí mi jẹ́ kí n gbà sí ẹ lọ́wọ́ kù tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rí yẹn ṣe ẹ wá fẹ́ mọ tẹnubọ̀ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ don't try it please ọbẹ̀ yín lórúkọ Ọlọ́run ni o ìfẹ́ tí mo ní sí mo fi sọ báyìí fún yín wàláì tó bá ṣe pẹ́ lómi ìlọba hurú àtẹ̀wò yìí wàláì máa bẹ́ sí lọ́rùn máa sọ kò gbákù gbé ọ̀rọ̀ sí àwọn ètò mo sọ lè dùn yín o ẹ̀yin náà ẹ̀fọ́ kan okun bá yà àti tèmi bí ọkàn ti tèmi àti tọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́ hit tí ẹ ò máa ìdìbẹ̀ ṣe fẹ́ jù kalẹ̀ ẹ kàn jù kalẹ̀ ẹ wá wò pé kábíyèsí wọ̀ ọ̀tẹ̀ wá torí abẹ́rẹ́ lójú yín ìlú wa gan ọ̀tẹ̀ wá tó kankan wá dàbẹ́ ni pé gbogbo wa kò sẹ́ni kankan nílùú ẹ̀yin lẹ́gbọ́n ju gbogbo òlú lọ. You better come outside and debunk it. Àjọwà online ni mo sọ pé mo fẹ́ sinmi ọ̀rọ̀ sísọ torí bí tá à ń lọ a ò tí ì débẹ̀ àìṣẹ̀dé bus stop ni but we are already online we are on track and I'm celebrating it before Almighty Allah. I really appreciate you Allah, I appreciate you Allah, I appreciate you Allah, I appreciate you Allah, I appreciate you Allah for what is going on in my land.
ẹ má dá nǹkan lẹ̀ fún wa l'Ógbómọ̀ṣọ́ ọmọ ìyá ní gbogbo wa o ọmọ bàbá ní gbogbo wa ọ̀kan náà ni wa a sì dúró nídó ọ̀kan ó lè ṣeéṣe kí àwọn àna mi kan rí fídíò yìí wò ó sì lè ṣeéṣe kán mọ̀ rí o ọmọ senior brother mi Ọlọ́run ní kọ́lọ̀ rí jásí pé Christian ló fẹ́. We did the ceremony yesterday. It was fantastic. Ilé wa náà wọ́n ti ṣe. It's a choice. Ẹgbọ́n kẹtì kábíyèsí sọ kábíyèsí wá sí fún yín kí ló ń fún yín pé tó bá wu Ọlọ́run láti sọ gbogbo òlú di mùsùlùmí pátápátá kò sẹ́ni tó lè dá dúró kò sí mọ́sálásí òsì nígbà wa tó bá sì wu Ọlọ́run láti kọ́kọ́ fẹ́ sọ gbogbo òlú di Christian church ò lè gba gbogbo wa Ọlọ́run ló dá wa òun lówù tó pín wa síbi tó pín wa sí kí wà ní títí yín tí a fẹ́ fọ́ọ̀sì ẹ̀sìn sáwọn èèyàn lọ́rùn láìpẹ́ human rights lórí kíni tó bá jẹ́ pé owó yín lẹ́ fi repo sí mọ́tò lẹ́ fi ń pariwo tẹ́ ń gbà wọn láìtàlá ẹ̀ yóò ti sun yẹn ní ṣe àmọ́ ní nǹkan tẹ́ ń gbà ń bẹ̀ tí ò bá ní nǹkan tẹ́ ń gbà bẹ̀ ṣé wọ́n nígbà tí ẹ ṣe pé ń tó mò lọ́jà àbẹ́ pé bisikíìtì lẹ́ńtà lọ́jà àbí ráìsì lẹ́ńtà lọ́jà tẹ́ ń sọ pé ń ti wọlé fún yín lérè ni ẹ sọ ń ti wọlé fún yín lérè tí ì bá ipẹ́ ní àwọn kan ló fún yín ló tẹ̀ ń ṣe èmi ò gbà nǹkan kan lọ́dọ̀ anybody láti ṣe nǹkan tí mò ń ṣe èmi ò gbà alukurani ni mi ò gbà wípé lágbájá gbà lọ́ọ̀rẹ́ mọ̀ ṣe nǹkan báyìí mi ò gbà tẹ́yìn bá sì fún mi kó jáde kó sọ pé mo fún ẹ lórí struggle yìí kó ń gbà gbogbo bó ṣe ń bá bọ̀ yìí ń gbà eléyìí ní kọ́lọ́ rẹ̀ ń ná bíbẹ́ eléyìí ní kọ́lọ́ ná bíbá yìí nígbà tẹ́ ń bá ń gbé mi àwọn tó ń dúró tì mí láti pé kan yọ mí kúrò nínú ọ̀fìn Ọlọ́run bá yọba mi dúró tì wọn Ọlọ́run bá kò ní fà wọn náà sínú ọ̀fìn nígbà tó bá ti rí pé ti gbé mi lọ́nà tí ọ̀tọ̀ wọ́n dúró tì mí láti pé kan jáde kúrò lọ́nà ọ̀fìn àmọ́ pé lágbádá gba owó yìí àyíbá àmọ́ tó bá délẹ̀ lọ́rọ̀ ilé báyìí lọ́rọ̀ ìṣe báyìí tó bá wọ ọkọ̀ fi lọ́rọ̀ máa ṣe lórí ìrìn yìí alukurani mo fi búra ẹ kò ṣẹlẹ̀ ta ni wọ́n gbé nínú títí yín sẹ́yìn tí sọ̀rọ̀ ti tòótọ́ kẹ́ dúró torí Ọlọ́run kò ní pé wọ́n ti gbé kán tì yín gọ́ọ̀gọ̀ sẹ́yìn tí sọ̀rọ̀ kán tì yín gọ́ọ̀gọ̀ ẹ máa sọ̀rọ̀ tábà tí ẹ tún ọmọ báńdì lọ sọ́dọ̀ gọ́ọ̀mẹ́ǹtì ẹ tún sọ̀rọ̀ díẹ̀ tó bẹ́ǹdì díẹ̀ torí pé káwọn bá gbé yín ẹ̀yin fẹ́ máa sùn táwọn ìyàwó yín àtọmọ nínú ilé Ògbómọ̀ṣọ́ lẹ wá fẹ́ rí fín láti pẹ́ fẹ́ mọ gorí wa kẹ́ mọ ṣe nǹkan tó bá wù yín no it cannot work it will not work tẹ́ bá continue láti máa ṣe báyìí á bẹ Ọlọ́run bá fi yín Ọlọ́run bá yóò gbé èèyàn dìde fún wa máa sùn yín sí court tẹ́ bá kọ̀ láti jáwọ́ Ọlọ́run bá mi gbé àwọn onírànlọ́wọ́ dìde máa sùn yín sí court wípé ẹ fẹ́ da ìlú Ògbómọ̀ṣọ́ rú because you don't have your facts kò sí fact tẹ́ ní lórí nǹkan tẹ́ ń ṣe if you have your facts wípé kábíyèsí jẹ̀bi wa àbí lágbáyà ló jẹ̀bi ẹnì kankan you come out with it ebi mùsùlùmí lẹ pé yín ebi human rights lẹ pé yín ebi Supreme Council for Islamic Affairs ṣe ti débẹ̀ ṣe ti dọ́dọ̀ àwọn rábítà ẹ ti dọ́dọ̀ àwọn àyímọ̀ ẹ ti dọ́dọ̀ kíní ẹ ti lọ rẹ gbogbo wọn léèrè wọn ti mọ nǹkan tẹ̀sẹ̀ ẹ ti mọ jalu ẹ lè wọn àrùn pẹ̀tọ́ ẹrù káwa náà gọ̀ ni kílẹ̀ fi wá pè náà if you continue like this I will take you to court Ọlọ́run gbé àwọn èèyàn dìde fún mi tí wọ́n pẹ́ máa dìde sí i máa dẹ̀ gbé yín lọ sí court wípé fẹ́ dá wàhálà lẹ̀ fún wa nínú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú gbogbo àwọn write ups yín àti ní lọ́wọ́ náà àti voice note pẹ̀lú ìjọsọ tẹ̀sán pé kò sí tọ́ka ìpẹ́lú Ògbómọ̀ṣọ́ mọ́ tẹ̀tún wá padà wá wọ́n tún ti fún yín lówó mi láti pé kẹwàá dá lóògbé mọ́ sọ̀rọ̀ be careful ẹ lọ rẹ check fóònù mi tọkọ fídíò tí mo kọ́kọ́ post síwájú kí ni kẹtẹ bá pàdé níbẹ̀ am I not a Muslim ṣé mi ò ní right láti sọ̀rọ̀ ni táfi wọn gbé tìmọ̀tìmọ̀ táfi ń track mi táfi ń lọ rí arrest mi láì say I'm robber and you are there ṣé yín wò ó ni ní intẹ́ sọ fún mi ní ìsìnkú mi ò wá complain fún yín I am leading a team. I'm leading a group called Ogbomosho Muslim Justice Forum. Ọ̀kan nínú mẹ́mbà mi wọ́n lọ rẹ̀ wọ́n mú òun náà tí wọ́n ti mọ́lé just because of this struggle. Àwọn kan serve punishment ní ìsìn ní high court lórí ọ̀rọ̀ yìí. Tí wọ́n ti lọ rẹ̀ ká wọn mọ́lé wọ́n lù ya wọn nínú ilé wọn kì í ṣe bómi wọ́n lù ya wọn nínú ilé wọn. Àwọn ọmọ wọn tún padà wá kó wọn tún wá gbà tí wọ́n tún rí nǹkan tó fẹ́ ṣe mọ́ wọn bá ti pé kọjọ wá sí complain náà kò sí nǹkan kan mọ́ adájọ́ ọmọ nǹkan tó ṣe lọ́ba nìkan fún wọn ní punishment wọ́n serve punishment lọ́wọ́ ní ìsìn ní high court Ògbómọ̀ṣọ́ lórí this same issue I still have case in Ibadan lórí this same issue àwọn tó ní ẹ̀tọ́ nu lé nísìn wọ́n ní case ní Ibadan for close to 2 years ní ìsìn wọn ò tí ì bẹ̀rẹ̀ sí mọ́ gbọ́ ẹjọ́ yẹn
Are they not Muslim? Can't you stand for them? Are they not Muslims? Can't you stand for them? That justice delay, justice deny, justice delay is justice deny. They've delayed the justice. No being can share law anything. You didn't come out to find out anything. If you continue like this, you've never seen anybody that pull it with you. I am so perseverant and I'm so resilient. I don't give up easily. No matter what you tell me. And I'll take you to court. It's a kind of a warning. To go anyhow. You are one. You are one. You just mobile at the end of the day, defend around. But court. Let's walk for be ẹ̀yin ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ ìbẹ̀rẹ̀ sí mọ́ blast gbogbo ẹ wá wo gbogbo apátápátá ẹ wá wo abẹnipa ò gbọ́n a ò kéwú a ò nímọ̀ a ò ní kankan tó jẹ́ pé wàláì kéèké mo fi condemn yín nínú àwọn ọmọ tọ́lọ̀ ń fáwa náà táwa náà bí àtàwọn tọ́wà l'Ógbómọ̀ṣọ́ náà tọ́lọ̀ ń fún wọn nínú àwọn ọmọ tán bí àwọn ọmọ wọn míì tán bá dún wájú yín tán bá bẹ̀rẹ̀ sí mọ́ sọ̀rọ̀ báyẹn nífẹ̀ẹ́ bí lipọ̀ méèkì ni wọn nínú orí tọ́lọ̀ bá ṣe fún lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹnìkan lásán kan ọmọ kan lásán kan wá dé wá ń dàlú wa ẹ̀ ń gbọ́ ẹ sì tún wo bí tí a whole so-called imam of Egbaland ti fi gbé odidi ọba ṣépè lórí àpèrè rẹ̀ nítorí ọmọ yìí náà ẹ ò rí yìí wípé Islam ò pàmìtì ẹ láti pé kẹ́ ẹ bú ẹ̀sìn ẹlẹ́sìn torí pé tẹ́ ẹ bá bu wọn bù tì yín náà sọ́lọ́ wọ́ọ̀nù wa nínú Al-Qur'ani bẹ́ẹ̀ kátó wá pé odidi ọba àlú wọ́n bú bàbá rẹ̀ ọlọ́jọ́ kú rẹ̀ ò tí ì pé ó pé ọ̀yẹ́ ni. If anybody can take it, I Zubair Muhammad Taofeek cannot take it. I wanted to rest. Wallahi, I really want to rest. But with all this jargon still online, I don't think so. Because we can't keep on watching ourselves like this. Ẹ ti lọ rí ra social media àtàwọn ọmọ kéékèèké jẹ́ káwọn ọmọ yẹn wáṣẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe ń ra fóònù fún wọn wọ́n ra laptop fún wọn wọ́n wà bọ́ sórí ilé àwọn ọmọ béèbù wọ́n mọ̀ ṣe kínní láti frustrate everybody to frustrate èmi mi ò ní bp rí mi ò sì ní rí tí màá fi wọlé Ọlọ́run nothing can shake me wọ́n bú mi ṣe kínní ẹ lọ rè bú ẹ yẹ̀yẹ́ rẹ̀ tẹ́ bá yẹn lórí fídíò yẹn yẹ̀yẹ́ wo ló tó fẹ́ kọjá yẹn wọ́n bú mi wọ́n bú bàbá mi wọ́n tún wá lọ rè gbé sórí social media wá káàkiri ayé pátápátá ibẹ̀ yìí ń sápá ẹ̀fẹ́ ká yọ ọmọ yìí ẹ̀fẹ́ ká yọ ọmọ yìí níbi pé wọ́n sọ pé wọ́n gbé yín àbí wọ́n ṣe kankan wọ́n gbé mi lórí àìtọ́ wọ́n dẹ̀ ṣe fídíò mi wọ́n dẹ̀ gbé káàkiri ilẹ̀ tí wò lá níbẹ̀rẹ̀ kìíní ẹ̀ kí náà ń gbé mi fún wọ́n bá ìbọn lọ́wọ́ mi àbábọ́bẹ̀ lọ́wọ́ mi níbi iṣẹ́ mi ni o lẹ́nu iṣẹ́ mi ni wọ́n bá iṣẹ́ ẹjọ́ náà jẹ́ àwọn tó ṣe gbogbo kíni pẹ̀lú gọ́ọ̀lù gbogbo iṣẹ́ wọn kódà àwọn ọmọ wọn ò ní jèrè iṣẹ́ tó máa fọwọ́ wọn ṣe torí lọ́jọ́ tí mo ṣe tán láti lọ rí gba owó iṣẹ́ tí mo ṣe táwọn létí àwọn tá a fẹ́ jọ lọ ibi mo dúró sínú náà tí wàá arrest me. I lost it out. A business of 70 million agency, 10% of 700 million. Èmi nìkan kọ́ ni mo ní mi pẹ̀lú àwọn colleagues wa we are 6 in number. Àwọn márùn-ún ní ìsìn wọn bá mi ṣe mọ́ ní pé mo kó bá wọn. That's what they say. Ta ló wá kó bá mi tí ìbá sẹ́yìn? Ẹ wá gbé mi. Torí pé a ti sòótọ́ ọ̀rọ̀. Ẹ wá ń fi wípé ẹ̀yin náà wà lẹ́yìn. No. Gbogbo ọjọ́ tí wọ́n bá ti rántí báyìí máa mọ́ fi ọjọ́ náà máa mọ́ fi bẹ Ọlọ́run bá pé ẹ ò ní lẹ́yìn. Àtẹnitọ́ ràn yín àtẹnitẹ́ wá. Ẹ ti ṣi iṣẹ́ jẹ́ wàláhì Ọlọ́run wọlá ìjọ tí Ọlọ́run tó wo Ọlọ́run ọba tí ọba ẹnì kankan rú tó fi ń sọ Al-Qur'ani ilẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni lẹ́yìn ẹni ò ní ṣe nǹkan dáadáa kalẹ̀
tẹ́ bá ṣe tí máa ti ń dùn lójú yín náà lọ́run ti parẹ́ kò tó nǹkan kan níwájú ọlọ́run òjò kan só lè rọ̀ òjò bínú ọlọ́run ẹyọ kan só lè rọ̀ tó pé ọ̀dọ̀ yín ní ọ̀rọ̀ sí. That is it. Ẹni tọ́rọ̀ bá kàn ní kọ́mọ̀ pọ́rọ̀ kan òun ní kọ́ lọ lè tún àárín yẹn ṣe. Ẹni tọ́rọ̀ bá kàn ní kọ́ lọ kàn òun. Murik, Professor Akintola, Murik is a group entirely. I know you as overhead boss of Murik. Please trend with care. Trend with care. Trend with care, because if it goes too much, you are tampering with the peace of our land, and this cannot be taken lightly. You are professor. I'm nothing. But before Almighty Allah, Allah knows the best among us. But you can shut anybody down, but not this man that you are seeing on your screen. Zubair Muhammad Tawfiq cannot be shut down. God will bring his helpers, and I know they are going to support me to be able to attain and to be able to do a lot of things about what is on ground. Tó bá fẹ́ dàbí ẹni pé bóyá ọ̀rọ̀ tí mo sọ yìí kò bá yé ọ̀pọ̀lọpọ̀ nínú gbogbo wa. Omi nínú ilé mọ́ ti rí online. Your WhatsApp number ní kẹ́ fi send ẹ̀ sí mi. Send ẹ̀ sórí WhatsApp mi 080 37 60 6064. Màá send ẹ̀ sí yín kẹ́yìn náà kẹ́ ẹ̀ ká. Ṣé nǹkan tán sọ yìí ṣé nǹkan tó wà láàfíà fún lu ni àbí nǹkan tó lè pín lu. I'm not a blogger. I'm not a blogger ni bá máa sọ̀rọ̀ rẹ̀ pé ẹ máa wúlò kẹ́ ẹ máa wo nǹkan tí wọ́n sọ. But ẹni tó bá ti rí ẹ wò kẹ́ judge pẹ̀lú nǹkan tí mo ń sọ. Tẹ́ ẹ bá sì ti rí just send me your WhatsApp number. Hi, kẹ́ ẹ kọ sísàlẹ̀ pé details about Murik publication. Mo tún help wọn láti pé kó tó spread. Kẹ́ wá kà, kẹ́ wá wo ọ̀rọ̀ Murik, ẹ wo ọ̀rọ̀ kábíyèsí Ògbómọ̀ṣọ́ lórí bá ṣe yẹn imam àti ọ̀rọ̀ Murik. Kẹ́ wá compare and contrast èwo ló fẹ́ dá wàhálà lẹ̀ nílùú. Ògbélú ọ̀fẹ́ bá fọ́ọ̀lù wa Ògbómọ̀ṣọ́ mo ti sọ̀rọ̀ nígbà tí mo ti mọ sọ̀rọ̀ láti Èkó wọn ni ó wà lẹ́kọ̀ọ́ ní Tàfà sílé wọ́n wà l'Ógbómọ̀ṣọ́ nísìn. So I've been seeing everything. For this I move home. The truth must prevail. Once again, Baba Kábíyèsí, happy birthday and many happy returns of the day. Pẹ̀lú ògo Ọlọ́run, your 25 years vision, developmental plan fún ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin lẹ ṣe ojú iná ìlú ti parí pẹ̀lú àlàáfíà ara. Pẹ̀lú ògo Ọlọ́run Ọba, ní rí dààmú àtẹ̀yin àtàwọn ọmọ yín àtàwọn olórí. Gbogbo àwọn olóyè tó wà láàfin tán ṣe ti yín ni mo wí o. Gbogbo àwọn olóyè tó wà láàfin tán ṣe ti yín, mo tún repeat, gbogbo àwọn olóyè tó wà láàfin tán ṣe ti yín, gbogbo àwọn olóyè tó wà láàfin tán ṣe ti yín, Ọlọ́run Ọba kò ní bà nǹkan kan wọn jẹ́. Gbogbo àwọn tó sì wà nínú ààfin tán wá ìṣubú yín pẹ̀lú ògo Ọlọ́run, kòtò tí ò tó nǹkan kan ni wọ́n já sí wọn ní jáde ń bẹ̀ mọ́. Àti gbogbo ẹni tó bá wà nílùú Ògbómọ̀ṣọ́ tó bá wá burú fún yín, tàbí lẹ́yìn odi tó bá wá burú fún yín láti pé kí ìlú Ògbómọ̀ṣọ́ mọ́ débẹ̀, tẹ́ ẹ bá tí kò bá yé yín, èmi tí mò ń sọ̀rọ̀ ó ní ń taari ó sì rí ń ta mọ́. Ọlọ́yọ́ pẹ̀lú gbogbo wa. I come with peace. I really don't want to talk. But ọ̀rọ̀ tẹ́ ń ta sọ tá a bá tètè sáré ká sọ̀rọ̀ nípa rẹ̀, it's like Professor Akintola is right. He is 100% wrong. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.